Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ìròyìn kàn mí látara àwọn tó jẹ́ colleague nínú industry tí mo wà and ní field tí mo wà. Ìròyìn kàn mí lára wípé àwọn ọkùnrin wọ́n ní suicidal ideation more nísìnyí ju àwọn obìnrin lọ. Wọ́n dẹ̀ ń find out wọ́n sọ pé depression and you know why tí mo fi fipò máa wà high nínú àwọn ọkùnrin because you guys don't speak out. You can please ẹ̀yin ọkùnrin ẹ ní láti fall into depression ẹ dẹ̀ ní láti lọ ní kẹlọ fẹ́ sọ pé fẹ́ máa ṣe ra yín léṣe fẹ́ para yín. You can talk to me. Please, if you have any problem you want to talk about, if you have any situation you want to talk about, ó yẹ pé ó ti ń sun ẹ pé ó fẹ́ commit suicide, ó ti fẹ́ fall into depression because àwọn ọkùnrin ò kí ń sábà sọ̀rọ̀ síta. Wọ́n máa ń tó máa kọ̀rọ̀ ní ọkùnrin dẹ̀kẹ̀rẹ̀ wọn sábà fi get ara wọn involve in afẹ́fẹ́ yẹ̀yẹ̀ tí obìnrin máa ń get ara ẹ̀ involve. Bí àwọn á lọ sí party, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni ò like party. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló yẹ pé máa ń fi ọ̀rọ̀ wọn sínú wọn kì í speak out. Please speak out your problems. Ẹ bá mi sọ̀rọ̀ ẹ pè mí lórí +447404851234. Ẹ ní láti para yín and nǹkan tó máa gẹ́gẹ́ bí tẹ́ bá rí voice note tí mo drop lánàá tí ọkùnrin kan sọ rí pé ọkùnrin yẹn ó ti ń wà frustrated. Owó ọkùnrin ò ní láti wà frustrated. Mo mọ̀ pé àwa obìnrin we can be frustrated. Mo mọ̀ pa ní àwọn ìwà tó lè jẹ́ kí ọkùnrin fẹ́ lọ commit suicide kó fẹ́ lọ para ẹ̀. But ẹ need láti jẹ́ kó kẹ́ subject àrẹ àbí kó get to that level. To bá ti ń get to the point of anxiety and depression, please, Yinka TNT is here to listen to your problems. You can call me. Yes, you can call me and express yourself to me. And only problem shared is problem solved. So, tó bá dákẹ́, òun ló máa dàbẹ́ ní wípé ó bẹ̀rẹ̀ sí ní òun stomach a lot of things. In fact, ìgbà míì gan, ìyẹn lọ transfer aggression ẹ̀, ìyẹn lọ transfer anger ẹ̀. Adébíṣẹ́ a lọ máa pariwo ẹlòmíì ọ̀rọ̀ tí ò yẹ kó snap lórí ẹ̀ arsenal inú àbí wọ́n á bẹ̀rẹ̀ sí ni máa sọ pé wà aggressive and nínú ìlú ta wà yìí kò pẹ́ láti sọ pé you are too aggressive fún ẹ tó bá sọ̀rọ̀ tí ohùn ẹ bá loud jù and ó lè fà á tí ọkùnrin bá ní problem àbó ní marital issue most of the time òun ló máa ń kọ̀sẹ̀ especially tó bá tún wá jẹ́ ọkùnrin bí á tó yẹ pé financially kò wà stable tó tún lọ ní marital issue ó kò sọ́gbọ́n tí òfin ní depression kò sọ́gbọ́n tí òfin ní low mood kò sọ́gbọ́n tí òfin ní from depression kò sọ́gbọ́n tó bá yẹ pé ìlú Nàìjíríà ni tó bá yẹ pé bíbá ẹni wọ́n self harm wọ́n á ní suicidal ideation but ní Nàìjíríà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ló máa ń sọ pé òun fẹ́ lọ para òun kí ló dẹ̀ máa ń fà tíyàn bá ti fall into depression mode á ní low mode from there á bẹ̀rẹ̀ sí ní máa ro oríṣiríṣi nǹkan tóun lè ṣe fúnra wọn in fact ìmí àmàrò bóyá kò tiẹ̀ end life òun kò tó yẹn tó bá ti wà nínú marital problem tó bá ti ní obìnrin tó ń fún ẹ ní wàhálà speak to me. I will get you a shabarikolo that will make you happy. Tí shabarikolo bá dẹ̀ já ẹgbà tán, á jẹ́ pé orí obìnrin tó ní nílé ló burú. Ilé ayé yìí dùn and you never can tell. You may never have a second chance to come back to this world again. Because ọ̀pọ̀lọpọ̀ ẹ máa ní máa kú tí bá tutù wá máa túyàn. O lè má tu ayé wá débi pé o fẹ́ túyàn. Ó lè jẹ́ pé tó bá ń bọ̀ padà igi inú igbó àbí omi lọ́lọ́run máa dá ẹ. Oh, nobody can even we've never seen anyone tó ti lọ sí heaven tó dẹ̀ sọ fún wa nǹkan tó wà obtainable in heaven. Gbogbo wa kàn speculate ní lórí nǹkan tá kà lórí nǹkan táwọn èèyàn ń sọ. So you will never say, you can never say whether you have a second chance to come back to this world. So ilé ayé kan tó wà yìí má jẹ́ kí anybody deprive you of your happiness. Má jẹ́ kí nǹkan kan tó máa le jù ẹ lọ tó máa tó máa jẹ́ kó fall into depression nǹkan tí Ọlọ́run ò dá ẹ mọ́ especially when it has to do with marital issue bóyá obìnrin fún ẹ ní wàhálà bóyá obìnrin nag bóyá obìnrin fìtìnà tí ẹ ń gbé ẹ lọ́kàn sókè bóyá nítorí pé ó wà financially unstable ó wá jẹ́ kọ́kùnrin obìnrin máa fún ẹ ní wàhálà tó máa gba sanity ẹ bóyá ọ̀rọ̀ there are shabarikolos tí wọn ò ní ìdówó ẹ àwọn ganan máa fowó dó ẹ ẹgbọ́n nǹkan tá a tẹ́ aṣọ lánàá wípé obìnrin kan ló lọ fowó gba hòtẹ́ẹ̀lì fún rẹ̀ àwọn kan wà tó jẹ́ pé they just want to be associated with you they just want to be seen with you they just want to be seen with a man so if you have a woman tí o appreciate ẹ tó dẹ̀ ti ń jẹ́ kó fall into depression speak to me speak to Yinka TNT and even if you have a woman and you feel nǹkan tó kàn ẹ́ kù kò ń ṣe pé bí a kò ní ṣàbàríkòlò
but you need somebody to talk to. You cannot keep stomaching your problems. You cannot keep putting your problems and, you know, wàá kọ́ rí pé o wà bottled up, and at the end of the day tó bá máa burst, ó lè lead sí death, ó dẹ̀ lè lead sí nǹkan míì tí jẹ́ wípé apá ẹ̀ ò ní lè kà. Because when you transfer your aggression, tó bá wà lọ́fíìsì tó bẹ̀rẹ̀ sí ní snap, tó ń pariwo, tó ń gbóhùn sókè, ó lè lose iṣẹ́ ẹ̀. Even tó bá máa communicate pẹ̀lú àwọn èèyàn, ó lè má follow the rules of communication in such a way tó jẹ́ wípé tó bá interpret àbí kó lo communication skill ẹ well, ó lè cost ẹ níṣẹ́ ẹ, ó lè cost ẹ ní àwọn relationships ẹ pé ó lè ṣe dáadáa fún ẹ láyé ẹ. So if you know you are getting to that extent, please try and call me and speak to me. Speak out. Ayé àtijọ́ náà máa ní ọkùnrin ò kí ń sọ̀rọ̀ síta. Má bọ́tù nǹkan tó máa pa ẹ́ débi pé wàá máa ní suicidal ideation nínú, wàá fẹ́ para ẹ, wàá máa ní pé o fẹ́ para ẹ, o fẹ́ pokùnso. Ọ̀rọ̀ obìnrin kankan ò wọ́ọ̀tẹ̀ láti pokùnso fún ọkùnrin kankan. Ọ̀rọ̀ ọkùnrin kankan náà ò dẹ̀ wọ́ọ̀tẹ̀ láti pokùnso fún obìnrin kankan. Má pokùnso nítorí ọkùnrin kankan. Má pokùnso nítorí obìnrin kankan. Àwọn tí mò ń bá sọ̀rọ̀ especially nínú kéèsì àwọn ni ọkùnrin, and the reason tí mo ṣe wà particular ọkùnrin ni wípé obìnrin lè exploit other avenues láti make ara wọn happy, and one of those avenues ni wípé wọ́n lè lọ sí party, wọ́n lè share problems pẹ̀lú family and friends, pẹ̀lú peer group wọn. Ní most cases or most of the time, ọkùnrin ò kí ń lè share nǹkan tó bá jọ mọ́ ilé wọn. In fact, wọ́n máa ń fẹ́ protect ilé wọn, wọn kì í lè sọ fún ọ̀rẹ́, pàápàá wọn kì í lè sọ fún family members, especially tó bá yẹ pé wọ́n ti warn wọn pé kán má fẹ́ obìnrin yẹn sílẹ̀ tẹ́lẹ̀. So wọ́n máa stomach irú nǹkan báyẹn. Ọkùnrin mi gan á get ara ẹ̀ engage nínú nǹkan tí kò kì í ṣe tẹ́lẹ̀, bí pé kó mu sìgá, kó mu drug, kó mu ọtí. Ó fẹ́ fi cover gbogbo problems ẹ̀. Ọkùnrin mi go kí masturbate tẹ́lẹ̀, but tó bá rí pé masturbation yẹn ó ń relax brain òun, ó ń relax mental state òun, á get involved, á bẹ̀rẹ̀ sí lọ pick àwọn habits tí ò kí ń ṣe tẹ́lẹ̀. Honestly, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. In fact, ọkùnrin mi nígbà tó bá ní depression, á lọ máa bẹ̀rẹ̀ sí lọ, á di maniac, á bẹ̀rẹ̀ sí, ó lè di pedophile, kó lọ máa bá àwọn ọmọdé. Kò sí nǹkan tí depression ò lè lead èèyàn sí. So I am begging you, ẹ̀yin ọkùnrin, speak out, and kó máa wò pé ọ̀rọ̀ obìnrin kankan ò ní láti para ẹ̀. Tí obìnrin kan ò bá appreciate ẹ, pé mi ṣàbárí kò lọ appreciate ẹ. Gbogbo obìnrin kan bá ń pa òbò mọ́ tó dẹ̀ fẹ́ máa affect mental state ẹ. Àwọn obìnrin míì wà tí jẹ́ pé wọ́n á la òbò yẹn sílẹ̀, wọ́n á tún fọwọ́ fẹ́ fún ẹ. Wọ́n á fọwọ́ fẹ́ fún ẹ tí wàá kọ́kọ́ tiẹ̀ ojú ẹ gangan á ti dó òbò yẹn kó tó fokó sí. So ẹ jọ̀ọ́, torí pé àbúrò mi kan ló pè mí pé àwọn ọmọ ọkùnrin wọ́n ní suicidal ideation tó ti pọ̀ jù. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo dẹ̀ mọ̀ pé kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ nítorí ọkùnrin ò kí ń sọ̀rọ̀ síta. Please speak out. Call me on +44 7404 851234. Tí ó bá jẹ́ pé nǹkan tí mi ò lè handle ni, máa refer, máa sọ àwọn ibi tó lè, tó bá fẹ́ kí nǹkan tó fẹ́ kí ìjọba kó involve, mo sọ àwọn tó lè lọ bá, àwọn organization tó lè bá sọ̀rọ̀. Má jẹ́ kí obìnrin kankan kó pa ẹ́ sílé pẹ̀lú ìrònú, pẹ̀lú depression. Má jẹ́ kí obìnrin kankan kó ba ayé ẹ jẹ́ láìdá pé bóyá ó gba ilé lọ́wọ́ ẹ àbí ó sọ ẹ́ di ẹdun arinlẹ̀. Ọkùnrin kan ń pè mí láti Amẹ́ríkà, ó nígbà tóun ti mú obìnrin wọlé. You cannot do that. Ó mú obìnrin wọlé nílùú òyìnbó. Ọkùnrin ò lè dá gbọ́ bùkátà ẹ, má jà tanra wa. Èló ló fẹ́ máa gbà? Má yìí ní òun ò lè rí owó extra owó save látijọ́ tóbìnrin ti wọlé. Ó dẹ̀ ń ṣiṣẹ́, a máa kówó tiẹ̀ fi ránṣẹ́ sáwọn family. Òun ló máa fi gbogbo nǹkan tó wà nínú ilé ọkùnrin yìí ló ń gbé l'Amẹ́ríkà. Obìnrin yìí dẹ̀ ń ṣiṣẹ́. Olórí burúkú obìnrin ló ń ṣe bẹ́ẹ̀. Ọkùnrin kankan ò lè dá gbọ́ bùkátà nílùú òyìnbó. Ẹ mọ̀ bá ṣe ń san bills. Èló lọkùnrin yẹn fẹ́ gbà? O ò fẹ́ kọ́kùnrin yẹn kó láṣeyọrí, kó lájẹṣẹ́kù, kó ní nǹkan kan. So tó bá ti find ara ẹ nínú ẹ, ipá ò rajà, ipá ò tà, jọ nítorí Ọlọ́run pè mí. Tá bá bá rú obìnrin bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ tí ò bá gbọ́, á dálé ayé ṣe ni. Torí àwa máa fix ẹ mọ́ obìnrin míì tí ẹjọ́ máa fọ ọ̀tún wọ̀ tún fòsìwòsì tí ọwọ́ ẹ̀yin méjèèjì máa mọ́. Obìnrin yẹn á wá dálé ayé ṣe torí ó máa fílẹ̀ sínú ilé yẹn ni. Ó ní obìnrin tí ò bá ti fẹ́ fọwọ́ fọ pé kí ẹjọ́ fi àgbájọ ọwọ́ kẹ́ fi sọ̀yà láti gbé ẹrù, kẹjọ fi àgbájọ ọwọ́ kẹjọ fi àgbájọ ọwọ́ kẹ́ fi gbé ẹrù dórí, tó fẹ́ dá ẹ̀dá bùkátà ẹ, tó fẹ́ sọ ẹ́ dolórí burúkú nítorí kó má ba lè ṣoríire látàrí pé kò lè bẹ́ ẹ fẹ́ gbọ́ bùkátà nílùú òyìnbó. Ìwọ ọkùnrin tó bá wà bẹ́ẹ̀ ò ní láti depress. Just call me. And apart from that, if you have any issue bothering you,
instead of you pé o fẹ́ lọ commit suicide àbí o fẹ́ fall into depression àfi o fẹ́ ṣe nǹkan kan máa alter mood ẹ alter mental stability ẹ please call me on +447404851234 ká jọ sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run problem shared is problem solved. I beg you in the name of God. Ẹ má ní èrò àti para yín o. Ẹ má ní èrò àti para yín o. Bẹ́ẹ̀ bá kú, obìnrin yẹn á dókò mi o. Tẹ́ ẹ bá ṣọ́ra, irú àwọn burial grounds tó wà níbí báyìí, àwọn èèyàn lè sáré dóbò lórí ẹ̀ torí pé ibẹ̀ máa ń cool ni ó dẹ̀ máa ń neat. Tó ti yé yín. So tẹ́ ẹ bá ṣọ́ra, wọ́n á dó obìnrin lórí ibi tí wọ́n sin ẹ́ sí. Òun ni mo mú wá fún yín lọ́sàn-án yìí. Tó bá di lọ́la, àá pàdé ní alẹ́. Ire o. Ó dàbọ̀.